gbogbo wa kú àṣálẹ́ tòní, a kú àtàárọ̀, a kú iṣẹ́ tòní. Mo kí wa ní ọkùnrin bẹ́ẹ̀, mo kí wa lóbìnrin, mo kí wa lọ́mọdé, mo sì kí wa lágbàlagbà. Mo kí wa tóyún inú, mo sì kí wa tàṣẹ́ ẹ̀dí. A kú gbìyànjú, Ọlọ́run Ọba Elédùmarè yóò dé gbìyànjú èmi àti yín ládé. Ẹni tí ẹnìkọ̀ọ̀kan wa tá a jẹ tá a mú ọ̀là ń wá kiri àmọ́ nípàdé tí ó jẹ wá. Ojú yín ò ní fọ́, etí yín ò ní di. Ìkànnì ẹ̀yà Yorùbá TV náà lẹ tí wò wá kétékété báyìí. Bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ máa bá wa share rẹ̀ lógúnlógún, ká ẹ máa share rẹ̀ lọ́gbọ̀lọ́gbọ̀n. Àbùdíni tolókun, àbùdíni tọlọ́sà, gbogbo ibikíbi tẹ́ ẹnìkọ̀ọ̀kan yín tẹ́ rokun re sí àti ibi tẹ́ ẹ̀ tí ẹ̀ ní rokun re sí, orí ọmọ wọlé tọ̀yìn wá láṣẹ Èdùmàrè. Àdúrà gbà, Olúwatóyìn Bàbágboyà lórúkọ mi. Láṣálẹ́ tòní ní ṣókí ìbéèrè ó ní mo béèrè pé ṣé gbogbo obìnrin ló ya ọ̀dájú? Ṣé gbogbo obìnrin ló ya ọ̀dájú? Kí ló mú mi tí mo fi béèrè yìí? Gẹ́gẹ́ bí gbogbo bá ṣe mọ̀ pé fọ́tò tí ẹ̀ ń wò lọ́ọ̀kan yìí tó wà lójú móhùnmáwòrán yìí, agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà ni tó jẹ́ pé orúkọ rẹ̀ ń jẹ́ Káyọ̀dé Ọláríwájú. Gbogbo àná la mọ ìròyìn tó ń jà rìnrìn lórí arákùnrin yìí tó jẹ́ pé ìyàwó rẹ̀ rèé tó ti gbẹ́mi lé pé ìyàwó mi olólùfẹ́ mi, my darling, my sweetheart, tó wò pé ọmọ mẹ́ta tó bí fóun ó gbà ọmọ mi làwọn ọmọ yìí. Ṣùgbọ́n nígbà tí wọ́n padà sí àyẹ̀wò DNA, ìyẹn àyẹ̀wò tí wọ́n ń ṣàfihàn pé ṣé lóòótọ́ sẹ́ni yìí ló bí àwọn ọmọ yìí àbí bẹ́ẹ̀ kọ́. Inú àyẹ̀wò tó jáde wọ́n ṣàkíyèsí pé kì í ṣe òun ló ní àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta yìí. Ìkíní òun kọ́ ló ní, ìkejì òun kọ́ ló ní, ìkẹta òun kọ́ ló ní. Inú rẹ̀ sì ń dùn lọ́jọ́ tí ìyàwó bímọ pé mo mà dúpẹ́ o, ìyàwó mi bímọ o, ó bí ọkùnrin o, ó bẹ́ àwọn ọkùnrin làǹtìlanti láì mọ̀ pé àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta rèé kì í ṣe àwọn ọmọ rẹ̀. Ìdí nìyẹn tó yẹ wá béèrè pé ṣé gbogbo obìnrin ló ya ọ̀dájú? Torí pé tá a bá ń wò ó lẹ́nujọ́ mẹ́ta ẹ̀, arábìnrin kan náà ni wọ́n gbé wá sí Àgídìgbò ní ọdún tó lọ yìí àbí inú ọdún yìí ní bóyá bẹ̀rẹ̀ ọdún yìí, tó jẹ́ pé gbogbo ọmọ márààrún tó bí pátá kò sí kankan tó jẹ́ tọkọ mẹ́. Ni mo fi wá béèrè pé ṣé gbogbo àwọn obìnrin ló ya ọ̀dájú ni? Gbogbo obìnrin kọ́ ló ya ọ̀dájú. Ìmọ̀ràn ni mo kàn fẹ́ gba àwọn obìnrin. Ìgbéyàwó tá a rí yẹn kìí ṣe do or die, kìí ṣe bẹ́ẹ̀ kó wá kú bẹ́ẹ̀. Tá a bá wà nínú ìgbéyàwó, tá a bá rí pé a nífẹ̀ẹ́ ni tó jẹ́ bíi partner wa mọ́, tá a bá rí pé a nífẹ̀ẹ́ rẹ̀ mọ́, in tó ṣe kókó tó ṣe pàtàkì jù ni pé ká fi ìgbéyàwó sílẹ̀ kó kálukú mọ́ lọ láyọ̀ àtàláfíà. Tó o bá lọ́kọ, tọkọ rẹ bá jẹ́ arìnrìn àjò, tó o bá ti wá rí pé ara rí ò lè mára dúró, tó ti pé ìrìn àjò tí ń lọ yìí kò bá tiẹ̀ mu, sọ fún ẹ kọra yín sílẹ̀ kó ní kálukú mọ́ lọ láyọ̀ àtàláfíà. Kì í wá ṣe pé kó máa fi ọ̀bẹ ẹ̀yìn kó máa fi jẹ́nsu. Tí wọ́n bá ní kí òǹkálukú bẹ̀rẹ̀ sí ní ṣe DNA lásìkò tá a wà yìí, ọ̀pọ̀lọpọ̀ ọmọ àlè 95% ọmọ àlè ló pọ̀ǹta 95% ọmọ àlè ló pọ̀ǹta. Wọ́n sì ní wọn bí ìyàwó lépébó ló ti róyún. Nígbà tó yẹ pé ilé ọkọ ló wà tọkọ dẹ̀ ń súnmọ́, kò sí tó bá sọ fọ́kọ pé òun lóyún, kò sí bọ́kọ ṣe fẹ́ máa dáùtì ẹ̀ pé ìgbà wo ló lóyún, ìgbà wo mo súnmọ́. Níwọ̀n ìgbà tí wọ́n ti jọ súnmọ́ra wọn ní ìṣe lọ́kọ-láya. Ẹ̀yin obìnrin, kàkà tá fi máa gbé ọmọ ọba fọ́sùn tẹ́ ẹ bá ti ṣàkíyèsí wípé ìgbéyàwó èrè kò tẹ́ yín lọ́rùn mọ́, in tó ṣe kókó jù ni pé ẹ fira yín lẹ̀, ẹ jẹ́ kó ń kálukú máa lọ láyà tàlàáfíà. Tọkọ ẹ bá jẹ́ ní sí oṣù tó jóríṣẹ́ travel, torí pé travel ti ń lọ yóò bá kádàrá rẹ mu pé ò lè mára dúró, sọ fún ẹ lọ sí court, ẹ divorce kó ń kálukú máa lọ láyà tàlàáfíà. Torí pé irú àwọn obìnrin tó jẹ́ pé wọ́n lọ ń gbé oyún ọmọ ọba fọ́sùn táṣìírí wọn padà ń tú, kò sí wọ́n ti dójú tira wọn àkọ́kọ́, wọ́n ti bá yí àwọn ọmọ yẹn jẹ́ ẹ̀kejì, wọ́n ti dójú ti mọ̀lẹ́bí wọn ẹlẹ́kẹ̀ẹ́ta. Torí kò sí, pàápàá jùlọ àsìkò tá a wà yìí tí àsìkò ti di ayé ayélujára tó jẹ́ pé wọ́n ti gbé gbogbo ẹ̀ sórí social media. Ẹ worú àwọn ọmọ yẹn nísìnyí báyìí wọ́n ti gbé fọ́tò wọn sọ online, náà làwọn náà gbé sọ online yìí. Tírú àwọn ọmọ yẹn rè tí wọ́n bá dàgbà tán bá bẹ̀rẹ̀ pọ́n fẹ́ níyàwó, kò sí ni ìyàwó wọn náà rè yóò padà yóò máa yẹ pé ìyá ẹ̀ náà sí ìyá àti ẹ̀ náà sòsì ni, ṣebí ìyá rẹ̀ náà ṣèrànù, ṣebí ọmọ àlè ni ọ́, ṣebí bàbá rẹ̀ kọ́ ló bí ọ. Gbogbo kan bá ẹjẹ́ á máa ṣe nǹkan tá a máa fi ṣe é ṣe pé ká má bọ́jọ́ làwọn ọmọ wa jẹ́. Tá a bá ti wà nù gbéyàwó, tá a bá rí pé kò tẹ́ wa lọ́rùn, ẹjẹ́ á máa lọ, you are free to go. Ẹ má jà wa lọ máa yàn lè pé bóyá wa lọ ń gbọ́ ọmọ bàfọ́ sun. Ẹ má jà adó lórí òwò tán ní pé ẹ̀wọ̀n kì í béèrè ibi tí ìyàwó ilé ti róyún. Torí pé irú ọkùnrin ń tọ́jú ẹ kò fìyà jẹ ọ́, olówó olókìkí ni, kí ló tún fẹ́ tí ìbáṣepọ̀ obìnrin tó fẹ́ràn òṣì, tó fẹ́ràn àràrùn, tó fẹ́ràn òfò. Ọkọ rẹ lówó,
ó lókìkí ìlú mọ̀ọ́ká ni agbábọ́ọ̀lù tó jẹ́ pé ń gbábọ́ọ̀lù tó jẹ́ pé kò sí ni ìlú mọ̀ọ́ká ni káàkiri àgbáńlá ayé kò febi pọ́ kò fìyà jẹ ọ́ ò ń wọṣọ tó wọ lásìkò ò ń jẹ oúnjẹ tó wọ lásìkò àwọn ọmọ rẹ̀ rè wọ́n bá gbà mu wọ́n bẹ́gbẹ́ pé ó wá lọ ń yàlè lẹ́yìn ọkọ rẹ̀ kọ́lọ́n kó ṣàánú obìnrin míì ń bẹ tó yẹ pé wọ́n ti kọ̀yà mọ́ láti ọ̀run ogun ìdílé wọn tí ò padà lẹ́yìn rẹ̀ òun ló tún sìn délé ọkọ òun ló tún fi ojú kòkòrò sí nínú ẹ̀mí òun ló tún fi àìnítẹ́lọ́rùn sí nínú ẹ̀mí ẹ̀yin obìnrin tẹ́ ẹ bá ti rí pé ọkọ yín rèé ẹ bá mọ̀ pé ní tí ń bá ń ṣe yìí ò tẹ́ lọ́rùn ẹ fírì láti lọ́jú pé kẹ́ lọ́ máa yàn lè tẹ́ fi wá lọ́ máa gbọ́ ọmọ bàfọ́ sùn lọ àti pé ọ̀pọ̀lọpọ̀ obìnrin ta lásìkò tá a wà yìí ìranu ti wà nínú ẹ̀jẹ̀ wọn àtàrà àyà wọn ni wọ́n ti kó torí pé ọkùnrin míì ń bẹ tí ń tọ́jú obìnrin tí èéfì yà á jẹ ṣùgbọ́n látàrí pé iṣẹ́ ajé ló sọmọ nù bí òkò yóò sọ ìyàwó mi iṣẹ́ tí mo rí sí iṣẹ́ olóṣooṣù ni o ìwọ lọ́ọ́ sọ fún táyà rẹ ò bá lè gbà á ó ti mọ̀ pé ẹni tó fẹ́ ẹni tí ń lọ travel ni tí ò bá ti tí ọlọ́run nígbà tẹ́tí fẹ́fẹ́ ra yín rẹ̀ wá sọ pé ò lè fẹ́ ju kó jẹ́ pé wàá padà lọ́mọ ìyàlè wàá máa gbọ́mọ bà fọ́sùn ọlọ́run ó ṣàánú wa o gbogbo obìnrin tó bá ń ṣe ẹ lọ jáwọ́ torí pé má ṣe lògùn mọ́mọ́ tẹ́ ẹ bá ti ń ṣe dájúdájú àṣírí yín ó padà tú lọ́jọ́ kan tẹ́ ẹ bá ti lọ́kọ tẹ́ ẹ bá ti pé travel tọkọ yín lọ yóò tẹ́ yín lọ́rùn ẹ sọ fún pé lè fẹ́ kó kálukú mọ́ lọ́nà rẹ̀ ju pé kẹ́ wá lọ́ máa yàlè kẹ́ wá máa gbọ́mọ bà fọ́sùn lọ. sotie tó bá di para rẹ o lè bára dúró tó yẹ gbogbo yẹ ẹ̀kan lọkọ rẹ ń wálé lọ́sẹ̀ àbí kankan ó fìrì láti lọ ju kó jẹ́ pé ọkùnrin yóò ti wá gbẹ́ mi lé pé ọmọ mi làwọn ọmọ yìí tí ó wà padà á rí i pé àsọ ọmọ àlè ni pé kèésùn gangan ló ń bi irú ipò ọlọ́bẹ́jẹ́ kírú ọkùnrin bẹ́ẹ̀ wà ọlọ́run ó ṣàánú fún wa o ẹ̀yin obìnrin tẹ́ ẹ bá ń ṣèranù ẹ jáwọ́ ń bẹ̀ tọ́lọ́ ń bá fún yín lọ́kọ alálùbáríkà tí ń tọ́jú yín tí ń kan yín lójú ẹ ṣe kí ni ẹ ṣe mẹ̀dọ̀ ẹ má ṣèranù àwọn ọkùnrin tẹ́ ẹ rí tí wọ́n ń bá yín sùn ta wọn ó máa bá yín sùn bígbà téèyàn ń bá ẹran sùn ni bígbà tó jẹ́ pé ajá ń gun ajá síra wọn ni bẹ́ẹ̀ wọ́n sì máa bá yín sùn bígbà tẹ́ pé machine ń bá èèyàn sùn ni ṣùgbọ́n kọ́lé rẹ yóò ra máa bí sọ́ra máa jí ọjẹ́ tí ó ra máa jí ọjẹ́ tí ó ra máa jí ọjẹ́ sótìyé ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ obìnrin àìnítẹ́lọ́rùn ojú kòkòrò ọ̀rẹ́ mi ń ṣe èmi náà fẹ́ ṣe àwọn ọkùnrin tó wà táwọn kàfẹ́ jẹ tí wọ́n jẹ́ ń bẹ̀ ni kò sí ní tó fẹ́ fi ọ́ ṣe tó báyìí ti lóyún ọkàn tí ẹnu balẹ̀ pé n bá sọ ọkọ mi lọ n bá sọ pọkọ mi lónìí kò sí tí ó ṣe kò lè máa béèrè lọ́wọ́ mi pé mo ti rí ẹ jẹ́ àmọ́ tá à ń ṣe o ẹ má jẹ́ abọ́jọ́ ọ̀la àwọn ọmọ wa jẹ́ o ọmọ tá à ń bí ilẹ̀ ẹ jẹ́ àmọ́ ọrọ̀jọ́ ọ̀la tiwọn o ayé tá a wà ń sìn ayé social media ni bó o bá ṣe nǹkan kan máa rò pé bóyá Facebook ti delete ẹ o Facebook ti keep as memory àwọn kan bẹ tó yẹ pé àwọn kan ti download ẹ tó ti post ẹ Facebook ó tún jí ó yé wọn pé nǹkan tó keep báyìí nígbà báyìí òun lélẹ́yìí o òun náà tuntun ṣíà àwọn ọmọ rẹ̀ sì rẹ̀ tí wọ́n bá ti di pé ń lọ lé ọkọ táwọn ọmọ rẹ̀ bá ti di pé wọ́n fẹ́ láya nígbà náà lọ́tọ̀ wá mọ̀ pé gbogbo ohun tó ti gbéṣe lọ́dọ̀ àwọn ọmọ yóò padà máa ṣépè fún ọkàn yìí ni òun ló fà tó yẹ pé gbogbo ohun tá a bá fẹ́ máa ṣe pátá ẹ jẹ́ á gbìyànjú láti máa ṣe nítorí ọjọ́ ọ̀la torí pé tá a bá ń ṣe é sí ni mo ṣe máa ń wú àwọn obìnrin wèrè tí wọ́n máa sàdí bàlàbàlà lórí TikTok tí wọ́n rò pé àwọn ń sayé tí wọ́n mọ̀ pé ń sunkún wọ́n bọjọ́ lára wọn jẹ́ ni ìyàwó lémi náà òun náà máa jùdí bàlàbàlà lórí TikTok ẹ̀ ń ṣòfò ẹlẹ́yọ̀ ẹ̀rọ ọjọ́ ọ̀la ìdí bàlàbàlà tẹ́ ń ṣe lórí TikTok tó bá padà wá dọjọ́ ọ̀la tágbà tí wá dé tẹ́ ẹ ti repent tẹ́ ẹ ti jáwọ́ ṣé Facebook sí gbogbo tẹ́ ẹ ti ṣe sórí social media sí yóò ká kú ò kọ́mọ yín wá mọ́kọ lọ lé ìgbé mọ́ èmi ẹni tí mo fẹ́ fẹ́ lélẹ́yìí kó wá rí gbogbo fídíò tẹ́ ti ṣèdí bàlàbàlà ń gbà ọ̀dọ́ àbí ọmọ yín ṣe nǹkan kan ọkọ wa fẹjọ́ sùn pé ẹ wo ọmọ yín ṣe nǹkan báyìí omi nífẹ̀ẹ́ sí o ẹ̀yin náà wá ṣẹ̀ṣẹ̀ ṣe gbà tẹ́ wá ṣe kíní kọ́kọ́ wá padà gẹ́tì gbà ṣe bẹ́ẹ̀ ẹ̀yin náà ṣe gbà tẹ́ wá kékeré nìyẹn òwú ìyá gbọ́ lọ mọ́ràn náà ládàá tẹ́ ń ṣe gbà tẹ́ wá lọ́dọ̀ nìyẹn yóò mọ̀ fi nǹkan gún yín la ẹ jẹ́ á gbìyànjú ká ṣe dáadáa torí ọjọ́ ọ̀la àwọn ọmọ wa ká mọ̀ máa di pé àwọn ọmọ rẹ̀ wọ́n mọ̀ padà máa fi èpè wọ́n padà máa fi ránṣẹ́ sí wa o ẹ má jẹ́ á bọmọ lójú jẹ́ ẹ má jẹ́ á pọmọ ẹlẹ́kún lọ́jọ́ alẹ́ pẹ̀lú pé ká máa láàyàn yàlè à ń gbọ́mọ ọba fọ́sùn ọlọ́run ó ṣàánú fún wa gbogbo obìnrin tó bá ṣe pátá bó o bá ti ṣe tètè lọ jáwọ́ kó o jó tètè yí ọkùnrin yẹn kó tó di pé yóò tó gbẹ́mi lé ọmọ tí yóò tó wá di pé yóò ti náwó lérí ọmọ at the end of the day yóò padà mọ̀ pé bastard ni wọ́n jẹ́ wọn èyí ṣe pé bóyá lòun bí wọn ọlọ́run ó ṣàánú fún wa o àá jẹ́ra àwọn ọmọ alágbára ọlọ́run àní fojú sunkún wa o ìfẹ́ látòkè wá ọlọ́run fi sínú ìgbéyàwó ẹnìkọ̀ọ̀kan wa o àbọ̀rọ̀ tó fọmọlúàbí tó bá dénú ẹ̀ yóò dodidi o àdúrà gbà Olúwatóyìn Bàbágboyà lórúkọ mi nǹkan ò ní ṣe wá o àwa làá máa ṣe nǹkan
ẹ dákun ẹ dábọ̀ bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ mọ bá a ṣíà rẹ̀ à ń mọ àwọn tí wọ́n ń ṣíà à ń mọ̀ wọ́n dáadáa àwọn tó bá wá ṣíà àwọn tí wọ́n ń kọ́mẹ̀tì adáyín mọ̀ dáadáa ẹ má wọ́rì lágbára Ọlọ́run à ń kó kọ yín lè àti iye tẹ́ ń ṣíà lójó lórí póòsì kọ̀ọ̀kan ẹ̀bùn sì ń bẹ́ńlẹ̀ fẹ́ni kọ̀ọ̀kan yín lágbára Ọlọ́run àdúrà ó gbà o àdúrà gbólúwa Tóyìn Bàbá Ìgboyà lórúkọ mi ó dàárọ̀ o Ọlọ́run ó jíwáre kálàlà ayọ̀ kálàlà àṣẹ́gun o.